fẹ́ kí wa káàbọ̀ sí orí ètò yìí ní ẹ̀ẹ̀kan sí ẹ ṣé ní ọkùnrin lóbìnrin ní ọmọdé lágbà tí ẹ̀ ń wá sí orí ètò yìí láti lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè kooro. Mo fẹ́ sọ pé tẹ́ bá ní ìbéèrè tàbí tẹ́ bá nílò ẹ̀bẹ̀ àdúrà ẹ lè pè sórí 07038085652 07038085652 tàbí 07087682122 07087682122 tàbí 07055307492 07055307492. Mo gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún yín, mo sì gbàgbọ́ pé tòní náà yóò sì jẹ́ orísun ìbùkún fún yín. Ìwé Mátíù orí kẹrìndínlógún, Mátíù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún títí dé kẹtàdínlógún ni mo fẹ́ kà. Ìwé Mátíù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún títí dé ìkẹtàdínlógún. Bíbélì wípé ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta lè ẹ̀yin ń fi mí pè? Símónì Pétérù dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ í ṣe. Jésù dáhùn ó wí fún un pé alábùkún fún ni ọ́ ìwọ Símónì ọmọ Jónà, kì í ṣe iṣẹ́ ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́, ṣùgbọ́n bàbá wa tí ń bẹ ní ọ̀run. Olúwa dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti lè sọ̀rọ̀ yín fún àwọn ènìyàn yín. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yìí kó lè ní ipa nínú ayé, ọkàn àti àwọn ènìyàn gbogbo tó ń gbọ́. Gbàdúrà pé tá bá rí ẹnikẹ́ni tí kò tí gba Jésù lẹ́yìn tòní yìí kí wọn kó lè gba Jésù Kristi. Mo gbàdúrà pé kẹ́yin Ọlọ́run kẹ́ lè lò mí fún ògo yín, kẹ́ lè jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé gbogbo ọkàn tó ń gbọ́, kí wọn kí sì lè rí ìrànlọ́wọ́ tí wọ́n nílò gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ọ̀sẹ̀ díẹ̀ léra wọn, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àwọn tó ń jẹ́rìí Kristi. Àwọn tó ń jẹ́rìí Kristi, the witness of Christ. Ṣé rí nínú ayé tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní tán fi ń wo Jésù. Àwọn kan wò ó gẹ́gẹ́ bí wòlíì, àwọn kan wò ó gẹ́gẹ́ bí ìránṣẹ́, àwọn kan wò ó gẹ́gẹ́ bí ọmọ Màríà, àwọn kan wò ó gẹ́gẹ́ bí ọmọ Jósẹ́fù. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nípa Jésù? Ẹ kí n sọ fún wa gbangba pé Jésù òun ni Kristi náà. Ẹ kí n sọ fún wa gbangba pé Jésù ọmọ Ọlọ́run ní í ṣe. Ẹ kí n sọ fún wa gbangba pé Jésù Ọlọ́run ní í ṣe. Gbọ́ngbà tí ẹ bá ti sọ pé Jésù ọmọ Ọlọ́run ni, tàbí tá a bá sọ pé Jésù Ọlọ́run ni, tàbí tá a bá sọ pé Jésù olùgbàlà ni, ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló máa wá sí àwọn ènìyàn lọ́kàn. Àwọn ìbéèrè yìí sì ní ìdáhùn láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá. Mo fẹ́ kí a fi sùúrù jọ wò ó papọ̀. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run pe Jésù Kristi fún wa, àti àwọn nǹkan tí ó jẹ́rìí gbé wípé òun ni Mèsáyà náà, òun ni Kristi náà, òun ni olùgbàlà náà, òun ni ọmọ Ọlọ́run náà, òun ni Ọlọ́run fúnra rẹ̀. Kí ni ẹ̀rí náà? Ẹ̀rí náà ni pé Jésù Kristi ó jẹ́ ọmọ Ọlọ́run. Jésù Kristi ó jẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀rí náà kò dúró lórí pé Jésù Kristi jẹ́ ọmọ Ọlọ́run tàbí Ọlọ́run nìkan.
ẹ̀rí náà tún fi múlẹ̀ pé Jésù Kristi ó bá Ọlọ́run dọ́gba. Àwọn ènìyàn kì í fẹ́ gbọ́ pé ó bá Ọlọ́run dọ́gba. Tí nǹkan bá bára wọn dọ́gba, a jẹ́ pé nǹkan náà ni wọ́n. A jẹ́ pé wọn ò jùra wọn lọ. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ máa ń sọ pé wọ́n ti jọ wà títí láéláé. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ máa ń sọ pé wọ́n bára wọn dọ́gba. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ sì máa ń sọ pé wọ́n jọ jẹ́ aláṣẹ ni. Ṣùgbọ́n báwo la ṣe lè ṣàlàyé pé Jésù ó bá Ọlọ́run dọ́gba? Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 22. Nítorí èyí ni àwọn Júù túbọ̀ wá ọ̀nà àti pa á, kì í ṣe nítorí pé ó bà ọjọ́ ìsinmi jẹ́ nìkan, ṣùgbọ́n òun wí pẹ̀lú pé bàbá òun ni Ọlọ́run ṣe, ó mú ara rẹ̀ bá Ọlọ́run dọ́gba. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kó yé wa ni pé Jésù fẹ́ ká mọ̀ pé òun àti Ọlọ́run àwọn ṣe kí ni o, àwọn dọ́gba. Ní pípẹ́ rẹ̀ ní ọmọ Ọlọ́run yìí nínú ẹsẹ̀ Bíbélì yìí, àwọn Júù wọ́n ní òye tí ó hàn gbangba wípé ohun tó sọ ni pé òun ò kéré sọ́lọ́run o, òun ò fi kankan gbà ju Ọlọ́run lọ o, níṣẹ́ làwọn ṣe kí ni o, làwọn bára wọn dọ́gba. Àwọn ọ̀nà wọn gbà dọ́gba. Wọ́n jọ dọ́gba nínú iṣẹ́ tó ń ṣe. Ẹsẹ̀ 19 yẹn. Nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, ọmọ kò lè ṣe ohunkóhun fún ara rẹ̀ bí kò ṣe ohun tí ó bá ti rí pé bàbá ń ṣe. Iṣẹ́ tí bàbá ń ṣe lọ́mọ ṣe kí ni o, lọ́mọ ń ṣe. Eléyìí fi hàn wá pé kí ni wọ́n jọ ṣe o, wọ́n jọ bára wọn dọ́gba. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Bí kò ṣe ọmọ kò lè ṣe ohunkóhun fún ara rẹ̀ bí kò ṣe tí ó bá ti rí pé bàbá ń ṣe. Nítorí ohunkóhun tí ó bá ń ṣe wọ̀nyí ni ọmọ sì ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bákan ohun tí bàbá ń ṣe, òun náà ni kí ni o, ọmọ ń ṣe. Níyì Jésù pera ẹ̀ lọ́mọ Ọlọ́run. Ṣùgbọ́n ó tún fi hàn wá pé òun àti Ọlọ́run àwọn ṣe kí ni o, àwọn bára wọn dọ́gba. Ṣé wá rí àwọn nǹkan wọ̀nyí kò lè yé rárá. Ṣé rí àwọn nǹkan wọ̀nyí kò lè yí ọgbọ́n ènìyàn. Ẹ̀mí mímọ́ ló lè jẹ́ kó yé ni. Tẹ́nìyàn ó bá fara balẹ̀ láti tẹ́tí sí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹsẹ̀ 20 ni nítorí náà bàbá fẹ́ràn ọmọ, ó sì fi ohun gbogbo tí ohun tìkára rẹ̀ ń ṣe hàn án. So bàbá kò sí kọ́nùkọ́ láàrin bàbá àtọmọ. Kò sí àṣírí kankan láàrin bàbá àtọmọ. Nítorí pé tí bàbá bá ń ṣe, òun náà ni kí ni o, ọmọ ń ṣe. Ẹ̀yin náà wá wẹsẹ̀ 21. Torí gẹ́gẹ́ bí bàbá ti ń jí òkú dìde tí ó sì ń sọ wọ́n di ààyè, bẹ́ẹ̀ ni ọmọ sì ń sọ àwọn tí ó fẹ́ di ààyè. Bàbá ń sọ ọmọ dààyè, bàbá ń sọ òkú dààyè. Kí lọmọ náà ń ṣe o? Ọmọ náà ń sọ òkú di kí ni o, ààyè. Iṣẹ́ tí bàbá ń ṣe, òun lọmọ ṣe kí ni o, lọmọ ń ṣe. Eléyìí fi hàn wá pé wọ́n dọ́gba nínú iṣẹ́ wọn. Wọ́n dọ́gba nínú iṣẹ́ wọn. Kì í ṣe pé wọ́n dọ́gba nínú iṣẹ́ wọn nìkan, wọ́n dọ́gba nínú ọ̀rọ̀ wọn. Ẹ̀yin náà ẹsẹ̀ 24. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun, òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí ìyè. Ẹni tó bá ti gbọ́ ọ̀rọ̀ ọmọ, ta ni yóò gbàgbọ́ o? Bàbá. Tó wá sì fi gbàgbọ́ sínú bàbá, ó túnbọ̀ sí pé ó tọ́ ti fi gbàgbọ́ sínú ọmọ. Eléyìí fi hàn wá pé wọ́n dọ́gba nínú kí ni o, ọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ tí bàbá bá sọ, ọmọ ló sọ. Ọ̀rọ̀ tí ọmọ bá sọ, ta ló sọ o? Bàbá náà ló sọ. Kí ni mo ń ṣàlàyé fún wa yìí? Wípé Jésù Mèsáyà ni. Jésù olùgbàlà ni. Jésù ọmọ Ọlọ́run ni. Jésù Ọlọ́run ní í ṣe.
àwọn ẹ̀rí yìí òun ni pé ẹ̀rí fi hàn wá pé òun àti bàbá wọn dọ́gba. ẹ̀rí fi hàn wá pé òun àti bàbá ọ̀kan náà ni wọ́n kì í ṣe méjì. wọ́n dọ́gba nínú iṣẹ́ wọn, wọ́n dọ́gba nínú ọ̀rọ̀ wọn, wọ́n dọ́gba nínú ìfẹ́ wọn. ǹjẹ́ mọ̀ pé ìfẹ́ bàbá òun náà ni kí ni o? ìfẹ́ ọmọ. ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n sọ pé lóòótọ́ ni mo wí fún yín, wákàtí náà ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn òkú yóò gbọ́ ohùn ọmọ Ọlọ́run, àwọn tí ó bá gbọ́ yóò sì yè, nítorí pé gẹ́gẹ́ bí bàbá ti ní ìyè nínú ara rẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó fi fún ọmọ láti ní ìyè nínú ara rẹ̀. ǹjẹ́ pé ìfẹ́ wọn ti dọ́gba? ìfẹ́ bàbá, ìyè ń bẹ nínú bàbá, ìyè ń bẹ nínú ta ni o? nínú ọmọ. òun mímú sọ pé ẹni tó bá gba ọmọ bá ó ṣe kí ni o? ó ní ìyè. ṣé rí, mi ò sọ̀rọ̀ látòrí mi wá lónìí, mo ń fi hàn yín ohun tí Bíbélì sọ ni wípé Ọlọ́run fẹ́ kó yé wa pé àti bàbá àti ọmọ wọn dọ́gba. kí ni ẹ̀rí Jésù? ǹjẹ́ mọ̀ pé Jésù kò sẹ́rí wípé Ọlọ́run lòun ń ṣe. Jésù kò sẹ́rí pé kí ni o? Ọlọ́run lòun ń ṣe. ìwé Jòhánù orí 5 yẹn náà, ẹ̀yin náà ẹsẹ̀ 39. nítorí pé ẹ̀yin ń wá inú ìwé mímọ́ nítorí ẹ̀yin rò pé nínú wọn lé ẹ̀yin yóò ní ìyè tí kò ní pẹ̀kun, wọ̀nyí sì ni àwọn tí ń jẹ́rìí mi. kí ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe o? ó ń jẹ́rìí Kristi wípé ẹni tí í ṣe rèé. gbogbo ìgbà tí wọ́n wá láti sọ lóko pé ó ń pera ẹ̀ lọ́mọ Ọlọ́run, ó mú ara ẹ̀ dọ́gba pẹ̀lú Ọlọ́run, jẹ́ pé Jésù ò sẹ́ òun ìṣe ọmọ Ọlọ́run. ohun tí Jésù ṣe gan ni pé ó gbà bẹ́ẹ̀. torí Jésù fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ohun tí Mósè kọ nípa àwọn ni. ẹ̀yin náà wò orí 5 yẹn ẹsẹ̀ 50. nítorí pé ẹ̀yin ìbá gba Mósè gbọ́, ẹ̀yin ìbá gbà mí gbọ́, nítorí ó kọ̀wé nípa ti èmi. kí ni Mósè kọ sílẹ̀ o? nípa ti Kristi. kí ni mò ń kọ́ wa? ẹ̀rí Kristi. kí ni ẹ̀rí náà? ìpè Jésù ni olùgbàlà, ìpè Jésù ni ọmọ Ọlọ́run, ìpè Jésù ni Ọlọ́run. ẹ̀rí yìí jẹ́ ohun tí a fi múlẹ̀ pé Jésù bá Ọlọ́run dọ́gba nínú gbogbo ọ̀nà. ẹ̀rí yìí jẹ́ ohun tí a fi múlẹ̀ pé Jésù kò sẹ́ ẹni tí í ṣe. ẹ̀rí jẹ́ ohun tí a fi múlẹ̀ pé Jésù wípé Mósè ní tó kọ nípa àwọn, gbogbo àwọn kan tó kọ nípa àwọn ni. kí nìdí tá a fi nílò ẹ̀rí yìí? kí nìdí tá a fi fún wa ní ẹ̀rí yìí? ṣé kí Jésù lè mọ̀ pọ́mọ Ọlọ́run lòun ń ṣe ni, àbí kí Jésù lè mọ̀ pọ́ Ọlọ́run lòun? rárá. ìdí tá a fi fún wa lẹ́rìí yìí òun ni wípé Jésù kò nílò láti fìdí ẹni tí í ṣe múlẹ̀, torí pé ẹni tí Jésù ṣe, ọ̀rọ̀ Ọlọ́run ti fìdí ẹ̀ múlẹ̀. ìwé Jòhánù orí 4 ẹni ẹ̀wẹ̀sẹ̀ 25. obìnrin náà wí fún un pé mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá tí à ń pè ní Kristi, nígbà tí ó bá dé yóò sọ ohun gbogbo fún wa. ẹ wá gbọ́ ẹsẹ̀ 26 yẹn. Bíbélì wípé Jésù wí fún un pé èmi ni ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí li òun. èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí li òun. ǹjẹ́ mọ̀ pé Jésù sọ pé èmi ni Mèsáyà. obìnrin yẹn fọkàn sí pé Mèsáyà ń bọ̀.
kò tí ẹ mọ̀ ká ń tóun pàdé létí odò ni òun ni mẹ̀sáyà. ṣùgbọ́n Jésù ó fìdí ẹ̀ múlẹ̀ níbẹ̀ fún wa wípé èmi fúnra mi, èmi ẹni tó ń bá sọ̀rọ̀ ẹ̀ ní mẹ̀sáyà. torí pé òun nìkan ló lè gbani, torí pé òun nìkan ní olùgbàlà, torí pé òun nìkan ní ọ̀nà, torí pé òun nìkan ní òtítọ́, torí pé òun nìkan ní ìyè, torí pé òun nìkan ló fúnni ní ìdánilójú, torí pé òun nìkan ló fúnni ní ìrètí, torí pé òun nìkan ló fúnni ní ìsọdọmọ, torí pé òun nìkan ló sọ ní di ẹni tó lè dé ìjọba ọ̀run. ṣé ẹni kò sẹ́lọ̀ ní ìlẹ́yìn rẹ̀? ó ní èmi ni, èmi ẹni tó ń bá sọ̀rọ̀ yìí, èmi lé òun. ó ní kí ni? òun ni mẹ̀sáyà. Jésù mọ ohun tó ń ṣe. èmi àti yín la nílò láti mọ ẹni tí Jésù ṣe. ìdí nìyí tí a fi nílò ẹ̀rí yìí. kí nìdí tá a fi fún wa ní ẹ̀rí Kristi yìí? ìdí kìíní tá a fi ń fún wa ní ẹ̀rí Kristi ni pé ká lè di ẹni ìgbàlà. ẹlẹ́yìn kí n parọ́ fún yín, èmi àti yín wà nínú ewu ọ̀run àpáàdì. èmi àti yín wà nínú ewu àti ṣègbé. ṣùgbọ́n Ọlọ́run kò wù Ọlọ́run fún mi láti ṣègbé, kò wù Ọlọ́run fún yín láti ṣègbé. ohun tí ò sì ní jẹ́ ká ṣègbé, òun náà ni pé ká mọ ẹni tí Kristi ṣe. ìdí ní ìtọ́lọ́run fi fún wa ní ẹ̀rí Kristi, ká lè mọ ẹni tí Kristi ṣe. ẹ̀yin náà orí 5 yẹn ẹsẹ̀ 24. ṣùgbọ́n èmi kò gba ẹ̀rí lọ́dún ènìyàn, ṣùgbọ́n nǹkan wọ̀nyí ni èmi ń sọ kí ẹ̀yin kí ó lè là. kí nìdí tí Jésù fi fún wa ní àwọn ẹ̀rí tó jẹ́ pé ẹ̀rí yìí ó fi hàn pé Jésù òun ni olùgbàlà náà, ó fi hàn pé Jésù ọmọ Ọlọ́run ní í ṣe, ó fi hàn pé Jésù òun gan ni Ọlọ́run, ó fi hàn pé Jésù òun ni mẹ̀sáyà. ìdí tó ń fi fún wa ní ẹ̀rí yìí ó ní pé kí a lè bá a là. ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀sìn la gbé karí, ọ̀pọ̀lọpọ̀ wa ìwà la gbé karí, ẹ̀sìn kò ní ìgbàlà nínú. ẹ kì í sọ fún ẹ pé ìwà kò ní ìgbàlà nínú. ẹ kì í sọ fún ẹ pé iṣẹ́ ọwọ́ mi, iṣẹ́ ọwọ́ yín kò ní ìgbàlà nínú. ẹ kì í sọ fún ẹ pé èrò ọkàn wa, ohun tí àwọn ẹ gbà kò ní ìgbàlà nínú. ṣe rí ẹ̀rí Jésù òun ló ní ìgbàlà nínú. kí ni ìta fi fún wa ní ẹ̀rí? kẹ́sìn má bàa borí òtítọ́ fún wa mọ́ wa lọ́wọ́, ká lè ní ìgbàlà. kí a má bàa bọ́ sọ́wọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì, ká má bàa bọ́ sọ́wọ́ àwọn Jésù èké. ṣé ẹ rí Jésù èké ń bẹ láyé, oríṣiríṣi là ń rí ní òpin ayé yìí. Jésù èké ṣe kí ni ó pọ̀. kí ni ìdí tá a fi fún wa ní ẹ̀rí yìí? ẹ̀rí pé Jésù ni Ọlọ́run, Jésù ni ọmọ Ọlọ́run, Jésù ni ọ̀nà. ìdí tá a fi fún wa lẹ́rìí náà ni pé ká má bàa bọ́ sọ́wọ́ àwọn olùkọ́ èké. ìdí ní ìta tó fi fún wa lẹ́rìí ìgbàlà. ẹ̀rí òun ni pé ká lè ní ìyè. ẹsẹ̀ 39 ibẹ̀ ni wọ́n parí sí lónìí. ó ní ẹ̀yin wá inú ìwé mímọ́ nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní ìyè tí kò ní pẹ̀kun. ṣe rí Jésù wá sọ lẹ́sẹ̀ 24 pé lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tó sì gbà ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè. ìyè kan bẹ tí kò ní pẹ̀kun. ìyè kan bẹ tó jẹ́ ìwé ìrìnnà sí ìjọba ọ̀run. ìyè kan bẹ tó jẹ́ ìwé ìgbélùú ìjọba ọ̀run. ìyè kan bẹ tó jẹ́ ìwé ìyè ayérayé. ẹ̀rí Jésù òun ló fún wa ní ìyè yìí. tó o bá gba Jésù o ò lè ní ìyè. ọ̀pọ̀lọpọ̀ wa
la ò ní Jésù ṣùgbọ́n a nẹ́sìn. Kódà ọ̀pọ̀lọpọ̀ wa ló níwà ṣùgbọ́n a ò ní Jésù. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ní iṣẹ́ rere, a ro bí sọ́mọlàkejì rí, a ṣe bí sọ́mọlàkejì rí ṣùgbọ́n a ní Jésù. Tó o bá sì tí ì ní Jésù, o ò tí ì bọ́ lọ́wọ́ ìdájọ́. Tó o bá tí ì ní Jésù, o ò tí ì bọ́ lọ́wọ́ ìdálẹ́bi. Tó o bá tí ì ní Jésù, o ò tí ì ré láti inú ikú sínú ìyè. Títí tó fi ní Jésù, o ò lè bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ṣé orí tó bá ti ní Jésù gẹ́lẹ́, o bọ́, o dẹni ìtẹ́wọ́gbà, o dọmọ Ọlọ́run, o dẹni tó ní ìdánilójú, o dẹni tó ní ilé lọ́run, o lè kọ Jerúsálẹ́mù tọ̀run, orin mi ìlú mi. Omi dáadáa, a wà nínú ewu ẹ̀ṣẹ̀, ọ̀run àpáàdì ló yẹ kémi rẹ lọ. Jésù kú, asín, ó jí dìde nítorí ẹ̀ṣẹ̀ mi rẹ. Kémi àti ẹ ká lè bá a là, kémi àti ẹ ká lè bá a ní ìyè, ká lè bá a bọ́ láti inú ikú sínú ìyè. Ìjọ mọ̀ pé o lè bọ́ sínú ìyè lónìí. Pè Jésù sọ́kàn rẹ, wípé Jésù ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, àmín. Tó o bá fi ìgbàgbọ́ gba Jésù, ìjọ mọ̀ pé o ti bọ́ lọ́wọ́ iná ọ̀run àpáàdì. Pè mí, mo fẹ́ gbọ́ ẹ̀rí rẹ. 07038085652, 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.